aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ. A bẹ̀ yín ní ọ̀pọ̀lọpọ̀ pé kẹ́ ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ máa tẹ̀lé wa, ẹ máa subscribe fún wa. Tẹ́ bá ti subscribe fún wa tán, ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tó sì máa wọlé sí kẹ́ ẹ lè láǹfààní láti lè máa wò ó. Ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ sì bá wa like. Ojú tí ẹ fi ń wò wá, ojú yín ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ wá, etí yín ò ní di. Ọwọ́ tí ẹ fi ń tẹ fóònù yín náà, ọwọ́ yín ò ní rọ, ẹsẹ̀ yín ò ní rọ. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe Yorùbá. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ ní gbogbo ìgbà yìí pé ẹ̀sìn ló bayé jẹ́, ẹ̀sìn ló tú ayé ká, ẹ̀sìn ló bá orílẹ̀-èdè Nàìjíríà débi tó wà yìí, pàápàá jùlọ ilẹ̀ kóòtù òjíire, ibi tí a ti jọ ń sọ èdè tí a gbọ́ síra wa, èdè pé ẹ káàárọ̀ ń bẹ̀rùn, ẹ káàsán ń bẹ̀rùn, ẹ káalẹ́ o, ó dàárọ̀, kọ́lọ́run jí wa rè, kọ́lọ́run ọba kó ṣe ẹ̀mí wa lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn èdè, àwọn ìlú tí a ti ń sọ irú èdè bẹ́ẹ̀, tí mo máa ń sọ fún wa pé ẹ̀sìn ni ó bayé jẹ́. Àwọn míì wá máa sọ wípé nítorí pé mo ti gba ẹ̀sìn Kristẹni tàbí nítorí pé mo ti gba ẹ̀sìn Mùsùlùmí, èmi ò ní ṣòro ìdílé mi mọ́, tàbí mi ní ṣòro ilé mi. Ní àkọ́kọ́, mo fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ kan. Ǹjẹ́ ṣé o mọ ibi tí wọ́n ti tọrọ rẹ? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí bàbá rẹ àti ìyá rẹ kí wọ́n tó bí ọ? Irú májẹ̀mú wo lo mọ̀ tí wọ́n ṣe? Talent tó mọ̀ tí wọ́n bá dá májẹ̀mú. Ókè, tó bá di ọdọọdún, màá máa mú epo wá, màá máa mú iyọ̀ wá, màá máa bomi sórí kinní yìí, tó wá di pé bàbá àti ìyá rẹ jáde láyé. Wọ́n ò sì sọ fún wọn pé nǹkan tí à ń ṣe rè tá a fi ń tu ẹlẹ́dàá rẹ. Tó bá wá yá, bóyá bí ọjọ́ iwájú kan nǹkan nira púpọ̀, kọ́lọ́run ọba ọlọ́jọ́ tòní kó má jẹ́ kí nǹkan nira fún wa. Ṣùgbọ́n nítorí pé tá bá ti ń ṣe àwọn àṣà àti ìṣe wa yẹn, tá bá ti ń ṣe àwọn nǹkan tó wà nídìílé wa yẹn, ó máa jẹ́ kí a mọ̀ lọ́pọ̀lọpọ̀ pé nígbà kan báyìí bàbá rẹ àti ìyá rẹ wọ́n dá májẹ̀mú pé tó bá ti di àsìkò báyìí o, a máa bomi sórí ẹ̀ láti máa tù ú, a máa fún ọ lépo, a máa fún ọ níyọ̀, a máa fún ọ lóúnjẹ. Ṣùgbọ́n nígbà tí o ti lọ ṣe ẹ̀sìn tí wọ́n yá wá láti òkè òkun, ó ti gba gbogbo rẹ̀ dànù lọ́wọ́ rẹ̀. Kò jẹ́ kó mọ̀, kò jẹ́ kó mọ̀ pé ó ní nǹkan kan tó yẹ kó máa tù kó lè jẹ́ káyé rẹ̀ kó nítumọ̀, kó lè jẹ́ káyé rẹ̀ kó tutù. Lágbára Ọlọ́run ọba, ayé wa ò ní gbóná. Ẹ máa rẹ́ lòmíì, wọ́n á máa sọ wípé kó lọ bẹ́gún, kó lọ bọya, kó lọ bọ Ṣàngó. Ẹ máa rẹ́ lòmíì tó máa sọ pé tó bá máa bímọ, ó máa fa okùn ẹran wọlé ni o. Kì í ṣe dandan kọ́ ẹran wà nú ẹ̀. Tó bá jẹ́ pé okùn tó fi ń fẹ́ràn kò fà wọlé báyìí lásán, ẹlòmíì wà tẹ́ pọ́n máa ní ó gbọ́dọ̀ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kó tó lè bímọ nírọ̀rùn. Nǹkan tó ní kálukú tó rọ̀ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n nígbà tí àwọn ẹ̀sìn tó ti gba àṣà àti ìṣe wa dànù lọ́wọ́ wa, kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí, tàbí kí ló jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá? Mo rí Ìyanu Network tí wọ́n lọ sí ìlú wọn ní Ìjẹ̀bú Òde. Wọ́n ní àṣà àti ìṣẹ̀ṣe ilé àwọn kò lè gbàgbé. Àwọn bàbá Òṣùgbó, àwọn bàbá aláwo dédé, àwọn oníṣẹ̀ṣe, wọ́n ń bá Ìyanu Network, wọ́n ń bá jó. Ó lọ sí ààfin wọn, ọba ṣàdúrà fún wọn. Lágbára Ọlọ́run ọba, àdúrà tí wọ́n ṣe fún yín, Ọlọ́run ò ní jẹ́ kí àdúrà náà kí ó yẹ̀ ní orí yín. Ẹ ní gbókù ọmọ sin, ẹ ní gbókù ọkọ sin, ọ̀ ní gbé òkùtù yín náà sin. Orí òní dàrú, àrídájú ayé.
kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní pé ká má sọ pé torí pé mo ti ń ṣe ẹ̀sìn kan mi ò ní bá wọn ṣe àṣà àti ìṣe mi, pàápàá jùlọ ẹ̀sìn tí wọ́n bá ń ṣe nínú ìdílé wa ó máa ń da ẹlòmíì láàmú, ó máa ń da ìrìn àjò ẹlòmíì láàmú, ó máa ń ba ìrìn àjò ẹlòmíì jẹ́. Ṣùgbọ́n àìní àìkíyèsí wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì kò máa ń jẹ́ kí ayé wa kó nítumọ̀, nítorí pé a ò ní mọ ohun tó yẹ ká ṣe yàtọ̀ sí ohun tó yẹ tí a ò ní ṣe. Lágbára Ọlọ́run bá ayé wo ò ní bàjẹ́ o. Mo rọ̀ yín lọ́pọ̀lọpọ̀, ẹ má sọ pé torí pé tí ń ṣe mùsùlùmí mo ti ń ṣe ìgbàgbọ́ mi ò ní ṣe òòṣà ìdílé mi ò ní bọgbá, mi ò ní báwo. Ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ nígbà míì o. Ẹ má jẹ́ ká fohun tó yẹ ká ṣe sílẹ̀ ká lọ máa ṣe ohun tí ò yẹ ká ṣe o. Ẹ má jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ ká ṣẹ̀sìn o. Ohun tó yẹ ká ṣe òun ni kẹ́jẹ́ ká máa ṣe, ohun tí ò yẹ ká ṣe ẹ má jẹ́ ká ṣe o. Inú mi wá dùn sí Ìyànà network torí pé Ìyànà network olóyè ló tún jẹ́ nínú ìlú yẹn. Lágbára Ọlọ́run ọba ewé òye tó jálé yín lórí kò ní dé ìbànújẹ́ mọ́ yín lára, kò ní di wàhálà, kò ní di ìdààmú. Ẹ̀yin èèyàn mi kò ní ju báyìí lọ lórí ìkànnì Aṣojú Oòduà tẹlifíṣàn. Ẹ má bá wa wò, ẹ má bá wa comment, ẹ má bá wa share, ẹ má bá wa like, ẹ sì má bá wa pín káàkiri. Ojú tẹ fún owó ní fọ èrè o.